ìràwọ̀ ayọ̀ láti máa yọ wá fẹ́ni tí jíǹgbé. Kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi Bíbélì, ròyìn mímọ́ dídán, mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tòrò. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀, kóru tó kọjá sọ́jà ìnípẹ̀kun. A kí yín káàbọ̀ sí ètò wa Jẹ́ kí Bíbélì sọ̀rọ̀. Ètò tí ìjọ Kristi l'Ondo àti ìjọ Kristi níbi gbogbo tí wọ́n ń ṣe olùgbọ̀wọ́ rẹ̀. Orúkọ tèmi ni Fasonu Victor, Ajihinrere Kristi. Kí a tó tẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ ta ní fún wa lónìí, ẹ jẹ́ kí a tẹríba fún àdúrà. Ọlọ́run mímọ́ tí ń gbé níbi ga nínú àwọn ọ̀run agbẹ́yìnga. A dúpẹ́ lọ́wọ́ yín torí pé ẹ̀yin ni Ọlọ́run wa. A fi ògo, ọlá, agbára àti ìyìn fún orúkọ yín. A dúpẹ́ torí pé ẹ̀yin ni Ọlọ́run wa, Olúwa àti ẹlẹ́dàá wa. Ọlọ́run wa ẹ ṣeun torí tí àánú yín dúró títí láéláé. Ọlọ́run mímọ́ ẹ jọ̀ọ́ nínú àánú àtọlá ńlá yín kí ẹ bá wa sọ̀rọ̀ yín lónìí. Kẹ́ jẹ́ kí ìfẹ́ yín ó di mímọ̀ lọ́kàn wa, kẹ́ sì kọ́ wa mọ̀ ọ́ ṣe. A dúpẹ́ torí pé ẹ̀yin ni Ọlọ́run wa. Ògo, ọlá, agbára àti ìyìn fún orúkọ yín títí láéláé. Ṣe fún wa jù bá ti mọ̀ ń béèrè torí pé ẹ̀yin la gbẹ́kẹ̀lé ní orúkọ Jésù Kristi Olúwa àti Olùgbàlà wa. Àmín. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹlẹ́dàá wa fún oore ọ̀fẹ́ aláìlẹ́gbẹ́ àti ìbùkún rẹ̀ lórí ayé wa lónìí, nítorí tí Ọlọ́run wa ṣe àánú rẹ̀ dúró títí láéláé. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìwàláàyè àti ìbùkún rẹ̀ lórí ayé wa. A dúpẹ́ torí pé Ọlọ́run nìkan ṣe náà ló ń tọ́jú wa. A fi ògo, ọlá, agbára àti ìyìn fún Ọlọ́run ẹlẹ́dàá wa. Ọlọ́run wa la ó máa yìn, bẹ́ẹ̀ làwọn la ó máa sìn títí torí pé òun ni ohun gbogbo nínú ohun gbogbo fún wa. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àwọn ènìyàn wa tó ń wò wá nílé. A sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àlàáfíà àti wà láàyè Ọlọ́run lórí ayé àwọn tó ń wò wá nílé. Àlàáfíà Ọlọ́run àti ìbùkún Ọlọ́run kò ní fi ẹnì kọ̀ọ̀kan wa sílẹ̀ lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Lónìí a ti dé bí a ṣe ń dé, a tún mú kókó ẹ̀kọ́ mìíràn tọ̀ yín wá. Kókó ẹ̀kọ́ mìíràn náà ni kí ni aṣòdì sí Kristi? Kí ni aṣòdì sí Kristi? Ohun tí a fẹ́ gbéyẹ̀wò lónìí nìyí. Kí ni aṣòdì sí Kristi? Tí a bá wọnú ìsìn Kristi lónìí, Ọlọ́run nínú àánú rẹ̀ ó kọ́ wa lẹ́kọ̀ọ́ nípa ìmísí ọ̀rọ̀ rẹ̀. Nígbà tá a kíyèsí ìwé Pétérù kínní orí 4, nígbà tá a kíyèsí ẹsẹ̀ 11, Bíbélì ní tí ẹnikẹ́ni bá ń sọ̀rọ̀ kí ó máa sọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run. Bí ẹnikẹ́ni bá ń ṣiṣẹ́ ìránṣẹ́ kí ó máa ṣe gẹ́gẹ́ bí agbára tí a fi fún, kí a lè máa yin Ọlọ́run lógo, ẹni tí ògo, ọlá àti agbára wà fún títí láéláé. Àmín. Ìwé Pétérù orí 4 ẹsẹ̀ 11 ló kọ́ wa bẹ́ẹ̀ pé bí a bá ń sọ̀rọ̀ a gbọ́dọ̀ máa sọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run. Kókó ẹ̀kọ́ tí a fẹ́ gbéyàwó lónìí, kí ni aṣòdì sí Kristi? Ó gbà pé ká sọ ohun tí ọ̀rọ̀ Ọlọ́run gbé kalẹ̀, ká sọ ohun tí ọ̀rọ̀ Ọlọ́run sọ nípa kókó ẹ̀kọ́ náà. Ọlọ́run ò fẹ́ kí a sọ ohun tí òun ti ká lára rẹ̀ tí ò gbé kalẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tàbí ìlànà fún ọ láti mọ̀ àti láti dún nínú rẹ̀. Ọlọ́run fẹ́ ká sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ tó ti gbé kalẹ̀ fún wa. Èyí ṣe pàtàkì, ó ṣe kókó. Èròǹgbà yìí tàbí ẹ̀mí yìí òní yóò mú awọnú ẹ̀kọ́ tí a fẹ́ gbéyàwó lónìí pé kí ni aṣòdì sí Kristi. Ogúnlọ́gọ̀ ẹ̀kọ́ la ti ń gbọ́ nípa ọ̀rọ̀ tí a ń pè ní aṣòdì sí Kristi. Aṣòdì sí Kristi, ọ̀kan lára àwọn ilé èrò tí a ń gbọ́ nípa ẹ̀kọ́ yìí ni pé aṣòdì sí Kristi kan ṣì ń bọ̀, èyí tí yóò darí gbogbo àgbáyé, yóò sì jẹ́ ọ̀tá sí ìyìnrere àti Ọlọ́run àti Jésù Kristi. Ó yóò sì làkàkà láti rí pé àwọn tó bá gba Kristi gbọ́
ó fi wọ́n sínú ìjìyà tí ó pọ̀ àti tí ó pẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú ilé èrò tí àwọn èèyàn gbé kalẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀kọ́. Nígbà tá kíyèsí bíbélì là wá lóye nípa ohun tí aṣòdì sí Kristi tó kọ́ wa. Bíbélì kọ́ wa lẹ́kọ̀ọ́ nípa ohun tí aṣòdì sí Kristi jẹ́. Inú wa á sì dùn, ayọ̀ wa á sì kún láti wọnú bíbélì ká wo ohun tí ọ̀rọ̀ Ọlọ́run kọ́ wa nípa aṣòdì sí Kristi. Ẹ má ṣe jẹ́ ká gbàgbé, Ọlọ́run ti fún wa ní ọ̀rọ̀ rẹ̀, ọ̀rọ̀ ẹwà, ọ̀rọ̀ tí ó fún wa lórí ọ̀fẹ́ láti mọ Ọlọ́run àti láti dó nínú ìfẹ́ Ọlọ́run. A fẹ́ wo bíbélì, ohun tí bíbélì kọ́ wa nípa ẹ̀kọ́ tí a pè ní aṣòdì sí Kristi. Ṣé ẹnìkan ni aṣòdì sí Kristi, tàbí wọ́n pọ̀, tàbí kí ni aṣòdì sí Kristi gan? Àwọn ìpéye wo la fi lè mọ àwọn tí ń ṣe aṣòdì sí Kristi? Kí ni bíbélì kọ́ wa ní pàtó nípa ẹ̀kọ́ yìí? Torí pé ogúnlọ́gọ̀ ẹ̀kọ́ òun ló gbòde kan, ogúnlọ́gọ̀ ìtumọ̀ òun ló gbòde kan nípa ẹ̀kọ́ tí a ń pè ní aṣòdì sí Kristi. Ìbá dáa tó fún wa lónìí láti jókòó, ẹ̀yin tí ẹ wò wá nílé, kẹ́ ẹ jókòó, kẹ́ ẹ fọkàn balẹ̀, tó bá ṣeé ṣe kí a jọ ka bíbélì papọ̀, ká jọ mọ ohun tí ọ̀rọ̀ Ọlọ́run gbé kalẹ̀ nípa ẹ̀kọ́ tí a ń pè ní aṣòdì sí Kristi. Kí ni aṣòdì sí Kristi? Kí ni bíbélì sọ pé aṣòdì sí Kristi jẹ́? Tí a bá sì ní ìmọ̀ ọ̀rọ̀ Ọlọ́run ìtàn, Ọlọ́run fẹ́ kí a dúró lórí ẹ̀kọ́ òtítọ́, kí a sì bẹ̀rẹ̀ sí ń tẹ̀síwájú láti polongo òtítọ́ káàkiri. Nítorí pé Jésù Kristi fúnra rẹ̀ ló sọ nínú ìwé Jòhánù orí 8 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 22, 32, ó ní ẹ̀yin yóò mọ òtítọ́, òtítọ́ yóò sọ yín di òmìnira. Bíbélì sì ní kí a wádìí gbogbo dájú, kí a sì di tí ń ṣe òtítọ́ mú. Tẹsalóníkà kínní orí 5 ẹsẹ̀ 21 òun ló kọ́ wa bẹ́ẹ̀. Ẹ jẹ́ ká wádìí bíbélì, ká mọ ohun tí ọ̀rọ̀ Ọlọ́run kọ́ wa nípa ẹ̀kọ́ nípa aṣòdì sí Kristi. Kí ni bíbélì wí? Ẹ ká ṣí bíbélì wa sí ìwé ìkíní Jòhánù kínní orí 2 ní ìgbà tá a kíyèsí ẹsẹ̀ 18 ká gbọ́ ohun tí bíbélì sọ fún wa nípa ẹ̀kọ́ tí ń ṣe aṣòdì sí Kristi. Ó ní ẹ̀yin ọmọ mi, ìgbà ìkẹyìn ni èyí. Bí ẹ̀yin ti gbọ́ pé aṣòdì sí Kristi ń bọ̀ wá, àní nísinsìnyí aṣòdì sí Kristi púpọ̀ ní ń bẹ. Nípa èyí tí àwa fi mọ̀ pé ìgbà ìkẹyìn ni èyí. Ẹsẹ̀ bíbélì àkọ́kọ́ tó kọ́kọ́ kọ́ wa lẹ́kọ̀ọ́ nípa aṣòdì sí Kristi òun ni ìwé Jòhánù kínní orí 2 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 18, 1 John chapter 2 verse 18. Ohun tí bíbélì sì kọ́ wa ni pé àpọ́sítélì Jòhánù ó ń fi ẹsẹ̀ àwọn ọmọ Ọlọ́run múlẹ̀ pé ìgbà ìkẹyìn ni a wà yìí, pé ní ìgbà ìkẹyìn aṣòdì sí Kristi ó ń bọ̀ wá. Nísinsìnyí aṣòdì sí Kristi púpọ̀ tí ń bẹ. Nípa èyí tí àwa fi mọ̀ pé ìgbà ìkẹyìn ni èyí. Ohun tí Jòhánù kọ́kọ́ gbé kalẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀kọ́ ni pé aṣòdì sí Kristi ó ti sọ àsọtẹ́lẹ̀ fún wọn pé ó ń bọ̀ wá. Ó ní ọ̀pọ̀lọpọ̀ aṣòdì sí Kristi sì ti wà ní ayé nísinsìnyí ní ìgbà ti Jòhánù. Nípa èyí la fi mọ̀ pé ìgbà ìkẹyìn ni a wà. Ìyẹn túmọ̀ sí pé aṣòdì sí Kristi wọ́n ti ń wà ní ìgbà Jòhánù, àpọ́sítélì Jòhánù. Ọ̀kan lára àwọn ẹ̀dí tọ́lọ́run fi mí sí Jòhánù láti kọ ìwé yìí sí àwọn ọmọ Ọlọ́run ni pé kí ó lè jẹ́ kí wọ́n lóye ní àkókò náà pé ọ̀pọ̀lọpọ̀ aṣòdì sí Kristi ti ń bẹ. Kí làwọn ìpéye aṣòdì sí Kristi? Eléyìí gbọ́dọ̀ yé wa. Ẹ wò ó sísàlẹ̀ sí. Ó ní wọ́n ti ọ̀dọ̀ wa jáde, ṣùgbọ́n
wọn kì í ṣe ara wa. Mò ń ka ẹsẹ̀ 19 ìwé Jòhánù Kínní orí ìkejì nígbà tá a kíyèsí ẹsẹ̀ 19 àwọn ìpéye aṣòdì sí Kristi èyí tí Jòhánù sọ pé wọ́n pọ̀ ní ìgbà tirẹ̀. Mo wá ń ka àwọn ìpéye rẹ̀. Òun náà là ń wo ẹsẹ̀ 19 ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run yìí. Ó ní wọ́n ti ọ̀dọ̀ wa jáde ṣùgbọ́n wọn kì í ṣe ara wa, nítorí wọn ìbá ṣe ara wa wọn ìbá bá wa dúró, ṣùgbọ́n wọ́n jáde kí a lè fi hàn pé gbogbo wọn kì í ṣe ara wa. Ìpéye àkọ́kọ́ tá a fi mọ aṣòdì sí Kristi ni pé wọ́n kúrò lọ́dọ̀ àwọn àpọ́stélì, wọ́n kúrò nínú ìjọ tí Jésù Kristi Olúwa wa ti gbé kalẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀kọ́, gẹ́gẹ́ bí ìlànà fún ogúnlọ́gọ̀ àwọn ènìyàn tó ń fẹ́ láti mọ Ọlọ́run àti láti dúró nínú ìfẹ́ rẹ̀. Ìpéye àkọ́kọ́ nìyí. Wọ́n kúrò lọ́dọ̀ àwọn àpọ́sẹ́lì. Wọ́n tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí àwọn àtàwọn àpọ́sẹ́lì àtijọ́ Ọlọ́run ni wọ́n jọ ń jọ́sìn sí Ọlọ́run papọ̀. Wọ́n jọ ń ṣe kankan náà papọ̀, wọ́n dúró ní ẹ̀kọ́ kan náà. Ṣùgbọ́n ní ìgbà tó yá, wọ́n yapa kúrò lọ́dọ̀ àwọn àpọ́sẹ́lì àti ìjọ Ọlọ́run. Àwọn àmì, àwọn ìpéye tá a fi lè mọ aṣòdì sí Kristi nìyí. Ẹnikẹ́ni tó bá kúrò nínú ìgbékalẹ̀ Ọlọ́run tí a gbé kalẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí àlàyé, ó ní wọ́n ti ọ̀dọ̀ wa jáde. Ìyẹn túmọ̀ sí pé ara ìjọ tàbí ọmọ ìjọ Kristi ni wọ́n tẹ́lẹ̀, ṣùgbọ́n nítorí pé ìgbà ìkẹyìn tí Jòhánù àpọ́sẹ́lì sọ pé ó ti dé tán ní àkókò tirẹ̀, pé ọ̀pọ̀lọpọ̀ aṣòdì sí Kristi òní ń bẹ. Ó ní wọ́n ti ọ̀dọ̀ wọn jáde. Ìyẹn túmọ̀ sí pé wọ́n yapa kúrò nínú ìsìn mímọ́ Ọlọ́run tí Olúwa ti là kalẹ̀. Ilé yìí dára púpọ̀. Kó yẹ ọ̀rọ̀ ilé yìí wá tún ká lẹ́ẹ̀kan sí. Ó ní wọ́n ti ọ̀dọ̀ wa jáde ṣùgbọ́n wọn kì í ṣe ara wa, nítorí wọn ìbá ṣe ara wa wọn ìbá bá wa dúró, ṣùgbọ́n wọ́n jáde kí a lè fi wọ́n hàn pé gbogbo wọn kì í ṣe ara wa. Ìyẹn túmọ̀ sí pé ẹnikẹ́ni tó bá kúrò nínú ẹ̀kọ́ Kristi, tí ò dúró nínú ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, tó kúrò nínú àgbékalẹ̀ Kristi, tó sì kúrò nínú àgbékalẹ̀ Ọlọ́run, tó lọ gbé ti ara rẹ̀ kalẹ̀, tí ò dúró nínú ẹ̀kọ́ Kristi gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Olúwa yìí nípasẹ̀ àpọ́sẹ̀lì Jòhánù, aṣòdì sí Kristi ni. Tẹ́ bá tún lórí ọ̀fẹ́ ká tó kà á, Jòhánù Kínní orí kejì ẹsẹ̀ 18 sí 19. Jòhánù àpọ́sẹ̀lì ń fi aṣòdì sí Kristi hàn wá pé ó ń bọ̀, wọ́n náà sì ti dé tán nísinsìnyí, ọ̀pọ̀lọpọ̀ wọ́n sì ń bẹ nínú ayé, kí àwa kí ó lè mọ̀ pé ìgbà ìkẹyìn ni a wà. Ẹnikẹ́ni tó bá ti ṣe lòdì sí àgbékalẹ̀ Jésù t'Olúwa gbé kalẹ̀, yálà nípa ètò ìgbàlà ìjọ, yálà nípa ètò ìjọsìn, yálà nípa ẹ̀kọ́, yálà nípa ìdàpọ̀ òtítọ́ tá a rí nínú Kristi pẹ̀lú àwọn ọmọ Ọlọ́run, tó yapa kúrò nínú rẹ̀, tó sì kúrò lọ́dọ̀ ẹ̀kọ́ àwọn àpọ́sẹ́lì àti pẹ̀lú àwọn ọmọ Ọlọ́run, a sọ fún wa pé aṣòdì sí Kristi ni. Ìyẹn túbọ̀ sí pé kì í ṣe aṣòdì sí Kristi kan, kì í ṣe pa ìtúnretí aṣòdì sí Kristi kan. Ẹnikẹ́ni tí ò bá dúró nínú ẹ̀kọ́ Kristi, tí ò dúró nínú ìgbékalẹ̀ Ọlọ́run tá a rí nínú Bíbélì gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Olúwa yìí, aṣòdì sí Kristi ni. Ọ̀pọ̀lọpọ̀ lè máa wò wá pé akíní oníwàásù yìí sọ yìí, ẹ ka Bíbélì yẹn padà, ẹ tún kà á. Jòhánù Kínní orí ìkejì ẹsẹ̀ 18 sí 19. 1 John chapter 2 verse 18 and 19. Ẹ kà á, kẹtù kà á fún ara yín. Bí a kà tún kà á lẹ́ẹ̀kan sí kó lè yé wa. Ó ní ẹ̀yin ọmọ mi, ìgbà ìkẹyìn ni èyí,
bí ẹ̀yin ti gbọ́ pé aṣòdì sí Kristi ń bọ̀ wá, àní nísinsìnyí aṣòdì sí Kristi púpọ̀ ní ń bẹ. Nípa èyí àwa fi mọ̀ pé ìgbà ìkẹyìn ni èyí. Ẹ̀wọ́ wo 19, ó ní wọ́n ti ọ̀dọ̀ wa jáde ṣùgbọ́n wọn kì í ṣe ara wa, nítorí wọn ìbá ṣe ara wa, wọn ìbá bá wa dúró, ṣùgbọ́n wọ́n jáde kí a lè fi wọ́n hàn pé gbogbo wọn kì í ṣe ara wa. Ẹ wo ọ̀rọ̀ Ọlọ́run yìí tí àpọ́sítélì Jòhánù tó kọ́kọ́ gbé kalẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀kọ́ àti ìlànà nípa aṣòdì sí Kristi nìyí. Kì í ṣe ẹnìkan, wọ́n pọ̀. Ẹni tó bá ti kúrò nínú ẹ̀kọ́ Kristi, tó kúrò nínú ẹ̀kọ́ ìdàpọ̀ àwọn ènìyàn mímọ́, ìdàpọ̀ pẹ̀lú ẹ̀kọ́ àwọn àpọ́sítélì, a sọ fún wa pé aṣòdì sí Kristi ni. Ìlànà àkọ́kọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run tá a rí nìyí. Ó sì wù mí, ìbá wù mí fún àwọn tó ń wò wá nílé kí a ka ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run yìí, ká wo ohun tí Olúwa gbé kalẹ̀ nípa ẹ̀kọ́ nípa aṣòdì sí Kristi. Àkọ́kọ́ nìyí. Èkejì, ẹ ká wo ẹsẹ̀ 22 Jòhánù Kínní orí 2 ẹsẹ̀ 22. Kí ni Olúwa sọ? Kí ni Bíbélì gbé kalẹ̀ nípa aṣòdì sí Kristi? Kí ni aṣòdì sí Kristi? A ti gbé àlàyé àkọ́kọ́ kalẹ̀, ẹ ká wá gbé àlàyé èkejì kalẹ̀. Jòhánù Kínní orí 2 ẹsẹ̀ 22 kí l'Olúwa wí? Ó ní ta ni èké bí kò ṣe ẹni tí ó sẹ́ pé Jésù kì í ṣe Kristi. Eléyìí ni aṣòdì sí Kristi, ẹni tó bá sẹ́ bàbá àti ọmọ. Ẹ wò, a tún sọ pa ìpéye mìíràn tá a fi mọ aṣòdì sí Kristi. Ìpéye èkejì tá a fi hàn wá ni pé ẹnikẹ́ni tó bá sẹ́ Jésù pé kì í ṣe Kristi, a sọ fún wa pé aṣòdì sí Kristi ni. Eléyìí ni aṣòdì sí Kristi, ẹni tó bá sẹ́ bàbá àti ọmọ, ẹni tó bá sọ pé kò sí nǹkan tó ń jẹ́ bàbá, ọmọ àti ẹ̀mí mímọ́, aṣòdì sí Kristi ni. Ẹni tó bá sẹ́ Jésù Kristi pé Jésù kì í ṣe Kristi náà, kì í ṣe mẹ̀sáyà náà, kì í ṣe olùgbàlà náà, kì í ṣe ẹni tọ́lọ́run rán láti wá mú ẹ̀ṣẹ̀ aráyé kúrò, kì í ṣe ẹni tí a fi ṣe ètùtù fún ẹ̀ṣẹ̀ wa, a sọ fún wa pé aṣòdì sí Kristi ni. Ẹ wo àlàyé tí Olúwa gbé kalẹ̀ nípa aṣòdì sí Kristi. Aṣòdì sí Kristi ó ṣe ẹni tí ń bọ̀ wá lọ́jọ́ iwájú, kì í ṣe tí Bíbélì sọ nìyí. Àlàyé tí Bíbélì sọ náà là ń gbé yẹ̀wò yìí nípa aṣòdì sí Kristi. Ó ní ta ni èké bí kò ṣe ẹni tó bá sẹ́ pé Jésù kì í ṣe Kristi. Olúwa, ẹni tó bá sẹ́ pé Jésù kì í ṣe Kristi, ohun tí Bíbélì sọ nìyí. Ó ní aṣòdì sí Kristi ni. Aṣòdì sí Kristi ni oníbélì pé. Ó lẹ́yìn tó bá tún wá sẹ́ pé kò sí bàbá àti ọmọ, aṣòdì sí Kristi ni. Ohun tọ́rọ̀ Ọlọ́run gbé kalẹ̀ nìyí gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tí a rí nínú ọ̀rọ̀ mímọ́ Olúwa. Mo ti sọ ṣáájú fún wa pé ìwé Pétérù Kínní orí 4 ẹsẹ̀ 11 kọ́ wa pé bí ẹnikẹ́ni bá ń sọ̀rọ̀, ó ní kí a máa sọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run. Bí ẹnikẹ́ni bá ń ṣiṣẹ́ ìránṣẹ́, kí a máa ṣe gẹ́gẹ́ bí agbára tá a fi fún, kí a lè máa yin Ọlọ́run lógo nípasẹ̀ Jésù Kristi, ẹni tí ògo ọlá àti agbára wà fún. Bí a bá ń sọ̀rọ̀, a gbọ́dọ̀ sọ gẹ́gẹ́ bí àgbékalẹ̀ Kristi, àgbékalẹ̀ Ọlọ́run nípasẹ̀ àwọn àpọ́sítélì rẹ̀, tàrí àkọsílẹ̀ rẹ̀ nínú Bíbélì wa. Àkọ́kọ́ tá a sọ nípa aṣòdì sí Kristi ni pé ọ̀pọ̀lọpọ̀ aṣòdì sí Kristi ní ń bẹ nígbà tí Jòhánù
títí tó fi di àkókò àòwú kì í ṣe pé a tún ń retí aṣòdì sí Kristi kan táwa dé dúró gẹ́gẹ́ bí ẹnìkan tá a bẹ̀ sí ń darí gbogbo àgbáyé tí gbogbo àgbáyé máa rárìrì tá a máa wárìrì lábẹ́ rẹ̀. Bẹ́ẹ̀ kọ́, ọ̀pọ̀lọpọ̀ aṣòdì sí Kristi ní bẹ ní ìwé Jòhánù kínní orí kejì ẹsẹ̀ 18. Kí wọ́n la fi lè mọ̀ pé wọ́n ti ń bẹ ní ìgbà àwọn àpọ́sẹ́lì. Àpọ́sẹ́lì Jòhánù náà ló sọ pé láti ọ̀dọ̀ wa ni wọ́n ti jáde, wọn ò kì í ṣe ara wa, tó bá jẹ́ ara wa ni wọn ìbá bá wa dúró. Ìyẹn túmọ̀ sí pé àwọn tó yapa kúrò nínú ìsìn mímọ́ t'Olúwa gbé kalẹ̀ nípasẹ̀ ọwọ́ àwọn àpọ́sẹ́lì, tó yapa kúrò nínú ìdàpọ̀ àwọn àpọ́sẹ́lì, tó yapa kúrò nínú ẹ̀kọ́ àwọn àpọ́sẹ́lì, tó yapa kúrò nínú ìjọ tí Jésù Kristi Olúwa gbé kalẹ̀ nípasẹ̀ ọwọ́ àwọn àpọ́sẹ́lì, tí wọ́n sì kúrò, tí wọ́n yapa kúrò nínú rẹ̀. Àwọn wọ̀nyí ni Jòhánù sọ pé aṣòdì sí Kristi ni wọ́n. Eléyìí gbọ́dọ̀ yé wa. Èkejì òun náà ni pé ẹni tó bá sẹ́ Jésù pé kì í ṣe Kristi, aṣòdì sí Kristi ni. Eléyìí ni aṣòdì sí Kristi. Ẹni tí ó bá sẹ́ bàbá àti ọmọ, ẹni tí ó bá gbà pé Jésù Kristi ọmọ Ọlọ́run ní í ṣe àti wípé Jesus shared the deity of God. Tí wọ́n bá gbà pé Jésù Kristi ní ìpéye Ọlọ́run gẹ́gẹ́ bó ta rí nínú ìwé Fílípì orí ẹsẹ̀ 5 sọ fún wa pé aṣòdì sí Kristi ni. Ẹ wò fẹ́ Ọlọ́run fún wa. Àdúrà wa sí Ọlọ́run pé kọ́lọ́run ó là wá lọ́yẹ̀ kó sì fi òye ọ̀rọ̀ mímọ́ rẹ̀ kó fi yé wa. Agbára tá a fi ṣe gẹ́gẹ́ bí ìfẹ́ rẹ̀, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó ti gbé kalẹ̀, kọ́lọ́run gbé wọ̀ wá. Ẹ ká tẹ̀síwájú. Kí ni Ọlọ́run tún kọ́ wa? Kò tí ì tán. Ti péye tọ́lọ́run kọ́ wa nípasẹ̀ kí ni aṣòdì sí Kristi ò là ń gbéyẹ̀wò. Jòhánù kínní orí 4 ẹsẹ̀ 3 kí ló sọ nípa aṣòdì sí Kristi? Ẹ̀gbọ́n t'Olúwa wí, ó ní gbogbo ẹ̀mí tí kò sì jẹ́wọ́ pé Jésù Kristi wá nínú ara kì í ṣe ti Ọlọ́run. Èyí sì ni ẹ̀mí aṣòdì sí Kristi náà tí ẹ̀yin ti gbọ́ pé ó ń bọ̀ àti nísinsìnyí ó sì ti dé sínú ayé. Níbi a sọ nípa ẹ̀mí aṣòdì sí Kristi. A sọ fún wa pé ẹnikẹ́ni tí kò sì jẹ́wọ́ pé Jésù Kristi wá nínú ara, pé Kristi wá sínú ayé yìí, ó kú fún wa, a sì kú rẹ̀, ó sì jíǹde ní ìjọ́ kẹta. Ẹni tí kò gbàgbọ́ pé Kristi wá, a sọ fún wa pé ẹ̀mí aṣòdì sí Kristi òun ló ń dà láàmú. Ẹ̀mí yìí kì í ṣe ti Ọlọ́run. Èyí sì ni ẹ̀mí aṣòdì sí Kristi náà tí ẹ̀yin ti gbọ́ pé ó ń bọ̀ àti nísinsìnyí ó sì ti dé sínú ayé. Ní àkókò Jòhánù la sọ fún wa pé ẹ̀mí aṣòdì sí Kristi yìí ó ti wà nínú ayé. Ẹ̀mí tó ń sọ pé Kristi ò wá nínú ara. Ẹ̀mí tó ń sọ pé Kristi kò wá sínú ayé yìí tó ń kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀. A sọ fún wa pé ẹ̀mí yìí sì ti wà nínú ayé ní ìgbà àpọ́sẹ́lì Jòhánù tó ń kọ ìwé yìí láti rán àwọn ọmọ Ọlọ́run létí pé ẹ kíyèsí o, ẹ̀mí tí à ń sọ tí a ti sàsọtẹ́lẹ̀ rẹ̀ fún yín ó ti wà nínú ayé báyìí o. Táwọn máa sọ pé Jésù Kristi ò tilẹ̀ wá nínú ara. Ẹ̀mí yìí ẹ̀mí aṣòdì sí Kristi ni. Tàbá rú àwọn tí ń kẹ́kọ̀ọ́ pé Jésù Kristi ò wá nínú ara, Kristi kò kú fẹ́nìkankan, kò kú fẹ́nìbọ̀dì. Ẹ̀mí yìí ni ẹ̀mí èṣù sì ni, ẹ̀mí tó ń ṣe lòdì sí Kristi ni. Èyí tí Bíbélì kọ́ wa nípa aṣòdì sí Kristi nìyí. Ẹ ká tún wẹsẹ̀ Bíbélì kan sí Jòhánù kejì. Nígbà tá a kíyèsí ẹsẹ̀ 7 kí l'Olúwa wí? Ẹ wo Bíbélì. Nítorí ẹlẹ́tàn púpọ̀ ti jáde sínú ayé tí wọn kò sì jẹ́wọ́ pé Jésù Kristi wá nínú ara. Èyí ni ẹlẹ́tàn àti aṣòdì sí Kristi. Ẹ wo ọ̀rọ̀ Ọlọ́run. Bí ọkàn
tọkàn bá jẹ́ pé Jésù Kristi wá nínú ara, a sọ fún wa pé irú ẹ̀mí bẹ́ẹ̀ ẹ̀mí aṣòdì sí Kristi ni. Ẹ̀yin èèyàn wa nílé, kí ni aṣòdì sí Kristi? Ẹnikẹ́ni tí ò bá jẹ́wọ́ pé tó bá sẹ́ pé Kristi, Jésù Kristi ni Kristi náà, ẹ̀mí aṣòdì sí Kristi ni. Tó sì sẹ́ bàbá àti ọmọ, aṣòdì sí Kristi ni. Àwọn ẹ̀mí àwọn èèyàn tó bá kúrò nínú ẹ̀kọ́ tí Kristi di gbé kalẹ̀, aṣòdì sí Kristi ni. Ẹni tí yóò bá gbà pé Jésù Kristi wá nínú ara, aṣòdì sí Kristi ó ti pẹ́ tó tí ẹ̀kọ́ náà ti wà nínú ayé. Aṣòdì sí Kristi kan kò ní ṣe pé ó tún bọ̀ lọ́jọ́ iwájú, ó ti wà nínú ayé. Àwọn tó sì ń sọ pé Jésù Kristi wá nínú ara, a sọ fún wa pé bá a ti lè mọ̀ wọ́n nìyí pé aṣòdì sí Kristi ni wọ́n. Ènìyàn wà nílé, ẹ tún lọ wo àwọn ẹsẹ̀ Bíbélì tí a kà, tí a gbé kalẹ̀ nípa ẹ̀kọ́ nípa aṣòdì sí Kristi, kí a sì lóye ìfẹ́ Ọlọ́run. Ọlọ́run fẹ́ ká gba Ọlọ́run gbọ́. Bí a bá tilẹ̀ nírú àwọn ẹ̀mí yìí, Ọlọ́run lè dáríjì wá. Bí a bá gbà pé Jésù kìí ṣe Kristi náà, Ọlọ́run sì lè dáríjì wá. Ọlọ́run fẹ́ ká fẹnu ara wa jẹ́wọ́ ìgbàgbọ́ pé Jésù Kristi ọmọ Ọlọ́run ní í ṣe, òun ni Kristi náà ọmọ Ọlọ́run alààyè. Ọlọ́run fẹ́ ká fẹnu ara wa jẹ́wọ́ ìgbàgbọ́, kò tí ì pẹ́jù fún wa láti fẹnu ara wa jẹ́wọ́ ìgbàgbọ́ pé Jésù Kristi ọmọ Ọlọ́run ní í ṣe. Ọlọ́run fẹ́ ká gbàgbọ́, Ọlọ́run fẹ́ ká ronúpìwàdà ẹ̀kọ́ èké, ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀, ìrònú ẹ̀ṣẹ̀ wa. Ọlọ́run fẹ́ ká fẹnu ara wa jẹ́wọ́ ìgbàgbọ́ pé Jésù Kristi ọmọ Ọlọ́run ní í ṣe. Ọlọ́run sì fẹ́ ká jọ̀wọ́ ara wa fún ìrìbọmi. Ọlọ́run fẹ́ ká baptisi wa ní orúkọ ti Baba, ní orúkọ ti Ọmọ àti ní orúkọ ti Ẹ̀mí Mímọ́, kí Ọlọ́run nínú àánú rẹ̀ kó lè dárí ẹ̀ṣẹ̀ wa àti àṣododo wa jì wá. Nípa bẹ́ẹ̀ a sì máa ké pe orúkọ Olúwa nínú àlàáfíà àti nínú ìwà láàyè Ọlọ́run. Bí ẹnikẹ́ni bá nírú àwọn ẹ̀mí yìí tí ó gbà pé Jésù Kristi ọmọ Ọlọ́run ní í ṣe, tí ó gbà pé Jésù ní Kristi náà, tí ó sì ń sẹ́ pé Kristi wà nínú ara, àwọn ẹ̀mí aṣòdì sí Kristi ni. Ọlọ́run sì fẹ́ ká gbérú ẹ̀mí wọ̀ tá a bá fẹ́ lọ sí ìyà nípẹ̀kun. Olúwa yóò ràn wá lọ́wọ́, yóò sì fìfẹ́ rẹ̀ hàn wá, yóò sì kọ́ wa mọ̀ ọ́ ṣe lórúkọ Jésù Kristi Olúwa wa. Tí a bá tún fẹ́ béèrè tàbí ẹ̀bẹ̀ àdúrà, àwọn nọ́mbà tẹ́ ó pè wá sí nìyí 08057444902 tàbí 08065717023. a ó tuntun nọ́mbà náà pè fún wa 08057444902 tàbí 08065717023. Kí àlàáfíà àti wà láàyè Ọlọ́run kí ó máa bá wa gbé lónìí àti títí láéláé. Àmín. Fún mi ní Bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ̀ wá fẹ́ni tí jíǹgbé, kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi Bíbélì ìròyìn mímọ́ dídán, mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tòrò. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀, kóòrù tó kọjá sọ́jà ìnípẹ̀kun.